ìròyìn ayọ̀ tí gbogbo ọmọ Yorùbá tí wọ́n ń retí, ìyún gbogbo ọmọ Yorùbá tòótọ́, ó mà ti fẹ́ ṣẹlẹ̀. ìyún ìròyìn ayọ̀ wípé Aláàfin ti ìlú Ọ̀yọ́ tuntun Ọba Akeem Abímbọ́lá Ọwọ́adé Kábíyèsí yóò ṣàbẹ̀wò sí ààfin Ọọ̀ni Ilé-Ifẹ̀, ìyún àrólé Oòduà Ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì, tó sì jẹ́ wípé ọ̀sẹ̀ yìí tá a wà nínú ẹ̀ ìlà gbọ́ pé Aláàfin Ọ̀yọ́ ni ló ṣèlérí láti ṣàbẹ̀wò sí Ọọ̀ni Ilé-Ifẹ̀ ní ààfin Ẹnuwá tó wà ní ìlú Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ rántí pé látìgbà tí Aláàfin Ọ̀yọ́ tuntun tó ti dé orí àpèrè tó ti ṣayẹyẹ ìwúyè ìní awuyewuye mà ti ń lọ wípé èdè àìyedè, orogún àti ìjà ó wà láàrin òun àti Ọọ̀ni Ilé-Ifẹ̀, pàápàá bí àwọn méjèèjì bá ṣe pàdé níbi ayẹyẹ tí ìyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣagbátẹrù ẹ̀ ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, tó sì jẹ́ pé bí Aláàfin kò ṣe dìde láti kí Ọọ̀ni gẹ́gẹ́ báwọn ọba yòókù ṣe ń dìde tọ́jọ́ ń pọ́nra wọn lé, ìlọ̀pọ̀ èèyàn rí bí àrífín lẹ́yìn ìgbà tí ayẹyẹ ìwúyè sì tó lọ. Bí Aláàfin Ọ̀yọ́ bó ṣe ṣàbẹ̀wò sí Sultan ìlú Sokoto Alhaji Saad Abubakar tó tún ṣàbẹ̀wò sí àwọn ọba káàkiri ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n tí kò dé ọ̀dọ̀ Ọọ̀ni. Ìlàwọn kan ti ń sọ wípé ìjà wà láàrin àwọn méjèèjì, ṣùgbọ́n ní báyìí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lè fìdí ẹ̀ múlẹ̀ fún yín wípé kò sógun kò síjà o, àti wípé nínú ọ̀sẹ̀ tá a wà yìí gan-an ènìyàn Aláàfin Ọ̀yọ́ Ọba Akeem Abímbọ́lá Ọwọ́adé ni ló gbèrò láti lọ sí ìlú Ilé-Ifẹ̀ tó jẹ́ orísun gbogbo ọmọ Yorùbá láti lọ kí Ọọ̀ni Ilé-Ifẹ̀ ní inú ààfin ẹ̀. Ǹjẹ́ báwo ni tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ṣe gbélé yìí? Agbẹnusọ Ọọ̀ni fún rẹ̀ Ọ̀gbẹ́ni Moses Ọláfárẹ́ ló kéde eléyìí nínú àtẹ̀jáde tí Moses Ọláfárẹ́ tó fi síta lọ́jọ́ Àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tá a wà nú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ 22 oṣù kẹfà ọdún 2025, the 22nd of June 2025. Ìní ó fi àtẹ̀jáde náà síta láti bu ẹnu àtẹ́ lu àwọn tó ń ṣàkóso ìròyìn orí ẹ̀rọ ayélujára àti ìròyìn Aláàfin wípé wọ́n fẹ́ máa dá wàhálà sílẹ̀ láàrin Aláàfin àti Ọọ̀ni nítorí pé fọ́tò tí ọ̀kan lára wọn èyí tó pè ní Ọ̀yọ́ Legacy fídíò tó gbé síta ó ṣàfihàn Aláàfin bíi pé òun àti Ọọ̀ni wọn kíra lásìkò tán pàdé lọ́sẹ̀ tó kọjá yìí, èyí tó jẹ́ irọ́. Ṣá o nínú àtẹ̀jáde tí Moses Ọláfárẹ́ fi síta èyí tó tẹ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́, ìlú ti jẹ́ kó di mọ̀ pé nínú ìpàdé Aláàfin àti Ọọ̀ni lọ́jọ́ àbámẹ́ta tí ṣe sátidé ọ̀sẹ̀ tó kọjá, Aláàfin sọ fún Ọọ̀ni pé kó sọ ọjọ́ tóun yóò wá kí láàfin lọ́sẹ̀ yìí, tó sì ní Ọọ̀ni ti fún un lọ́jọ́, èyí tó jẹ́ pé ní gbogbo ọmọ Yorùbá ń retí báyìí o, èèyàn bíi Aláàfin Ọ̀yọ́ bí ó ṣe ṣàbẹ̀wò sí ààfin Ọọ̀ni lọ́sẹ̀ yìí gẹ́gẹ́ bí agbẹnusọ Ọọ̀ni bó ṣe ṣàlàyé.